Oògùn ìwòsàn fún chronic infection. Mo mean èyí tó ti gbẹnu tán fún ọkùnrin àti fún obìnrin. Bismillah. Bẹ́ẹ̀ ni wàá bá mi gẹ́ẹ̀tì bàrà ẹ̀gúsí. Bàrà ẹ̀gúsí wàá gé wẹ́lẹ́wẹ́lẹ́, wàá bá mi yọ èso inú ẹ̀, wàá da èso inú ẹ̀ nù. Tó bá ti gé bàrà yẹn wẹ́lẹ́wẹ́lẹ́, o fẹ́ kó sínú ọsàn wẹ́wẹ́ ni tí wọ́n fomi là, ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là, wàá da bàrà yẹn sínú ẹ̀. Wàá bá mi da clove, kànáfùrù, wàá bá mi da kànáfùrù sínú ẹ̀. Tó bá da kànáfùrù sínú ẹ̀, wọ́n ń pe ewé kan ní ewé àsùnwọ̀n òyìnbó, àwọn kan ń pè ní àsùnrùn òyìnbó. Àsùnwọ̀n òyìnbó, ewé yẹn tó máa ń ní fúláwà yẹ́lò báyìí, wàá bá mi já ewé yẹn àti gbòǹgbò ẹ̀, rúùtù ẹ̀, gbòǹgbò àsùnwọ̀n òyìnbó àti ewé ẹ̀, wàá bá mi kó lé lórí. Wàá filẹ̀ fọjọ́ mẹ́ta, ẹ máa mu gáàsì kọ́ọ̀pù 2 láàárọ̀, gáàsì kọ́ọ̀pù 2 lálẹ́. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀kọ́ dẹ̀ fi kọ́ dọ́gbọ́lágbọ́dá sákàǹtì àwọn ọmọ aláìní. Charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé ẹ̀ máa tẹ̀lé wa ká lọ. Gbogbo wa tí kèsì ẹ bá dẹ̀ ti gbẹnu tán, tó fẹ́ finú ṣoyún, tó fẹ́ fẹ́ ìgbọ́mọpọ̀, gbogbo nǹkan bó ṣe pàkan nìkan rú, wá lọ fún full package Sheikh Afagba International Limited. Èyí tó máa lò tọ́pẹ́ tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́ ni tó máa reverse píríọ̀dù ẹ̀ padà wá, ó wà ń bẹ̀. Ó ti yé nísìnyí. Èyí tó máa lò tọ́pẹ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, wọ́n ní pelvic inflammatory disease ni, STD ni, sexual transmitted disease, wọ́n ní fibroid ni, wọ́n ní yeast ni, wọ́n ní PCOS ni, wọ́n ní ẹ̀dà ni, sperm leakage ni, wọ́n ní pé infertility ni, ovulation problem ni, menstrual disorder, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ti wà nínú full package. Wọ́n jókòó sínú womb ẹ, wọ́n jókòó sínú ovary. Ó ti yé nísìnyí, wọ́n jẹ́ kó conceive spiritually, ó ti wà nínú package yẹn. Tó bá jẹ́ ni tí ò rí period ẹ̀ mọ́, á lo before period, during period, after period. Tẹ́pẹ́ ní tó ṣì ń ṣe period ni, á lo during period, á dẹ̀ lo after period. Bismillah ta'ala, kò síbi tẹ́ ìwà tá àti lè deliver fún yín, and deliver lọ sí Canada, America, all over the world. We are using the best logistic in the whole world. GHL, Ademan lo GIG, even fún local, fún Africa, fún all over the world, land delivers. Àmọ́ customer ló máa sanwó delivery fee. Ẹ dẹ̀ tún wo àwọn full package, àwọn package wa tó jẹ́ brand. Ẹ wo Miracle Leaves, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa Zemzem láfírí. Preserve Senna leaf, ó lágbára púpọ̀ ju ikú nìkan ni, kò lè wo prevention ni, treatment ni, cure ni, fún infection ni, ikùn èèyàn wú, ẹsẹ̀ èèyàn wú. Ó ti yé yín nísìn. Fún àwọn laxative, orí gbẹ́yà, ìfún ẹ̀dọ̀, gbogbo àwọn kan ẹ̀ lòun ń ṣiṣẹ́ fún. Ó dà ní tó ẹ pọ́n forí kókó alátakò ń jẹun lójú oorun, tó bá ń bọ́ ilẹ̀ tó bá fi ń ṣanra. Bismillah ta'ala, purification tó lágbára ní àbíbí tó bá ti ń gbóòórùn ẹ̀mí òkùnkùn ó fi wọ́n ibẹ̀, ó wà òkè gan. Ẹ gẹ́ẹ̀tì caterpillar fún tọkọ-tìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, especially tóbìnrin bá ti parí píríọ̀dù tán ló máa lò. Ọkọ ẹ̀ náà lè máa lò máa fún spam ọkọ ẹ̀ ní motility, á dẹ̀ ti cervical mucus obìnrin wá. Ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid, ó lágbára púpọ̀ jù fún blockage tube àti fún fibroid àti fún àwọn nǹkan míì. 50,000 naira làwọn product yìí là ń ṣe promo ẹ̀. Ẹ gẹ́ẹ̀tì memory booster ilé arm fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, ó lágbára púpọ̀ jù kódà kó lọ́wọ́ ayé nínú, tested and confirmed. Ẹ get all in one natural herbs, gbogbo product wa ló dẹ̀ wà lálẹ́ scientific approved. All in one, prevention ni, treatment ni, cure ni, powder ni, ó lágbára púpọ̀ jù. Ikú nìkan ni kò lè wò bó ṣe wà yìí. Bismillah ta'ala, ó lágbára púpọ̀ jù. So ẹ get all in one. Gbogbo ẹni tí o bá mọ nǹkan tó ń ṣe, àbó ń rẹ̀, àbó ń ṣe kíní kan, kò ró ń jẹjẹ, kò rórun sùn, gbogbo nǹkan tó bá òkú dojú kẹrẹ. All in one ló lè ṣe. All in one ló lè ṣe. Òun láti ní méjèèjì yìí nílé. Òun àti Miracle Leaves. Ó wà very important fún first aid ẹni nílé. Ẹ get a transformer 1100 power. Bẹ́ẹ̀ ni ó lágbára púpọ̀ jù. Ẹ ti rí halal. Gbogbo product wa ló halal. Powder ni fún weak erection, quick ejaculation, premature ejaculation, manpower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Portrait enlargement powder master. Bẹ́ẹ̀ ni ìsétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹni tó ti ní problem díẹ̀díẹ̀ pẹ̀lú gallbladder, tó ti ní problem pẹ̀lú kidney, ṣẹ́mọ̀ tó ti ń jápọ̀, ìtọ̀ ò ní wéètì mọ́, ìtọ̀ ń ṣẹ́kù sínú, àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tí ó kì í jí tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú. Ó dáa púpọ̀ gan fọkùnrin tẹ́ bá ti ṣàkíyèsí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kó lè bá protect yín, kó má lọ. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Lẹ́ẹ̀kan sí ẹ lè pè direct ẹ lè WhatsApp wa +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos.
gbogbo nǹkan tó bá kò dojú kẹ̀dá ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà àwọn àlálùpàdà wà lóríṣiríṣi àwọn special package wà lóríṣiríṣi ètò àlùkùránì wà ọ̀ǹtún wà tó jẹ́ halal ní síkírẹ́fìjì fún yín tílkà òdúdú lẹ́wà mọ́ yóò tí lẹ́wà rọ̀sùn lẹ́wà gbàdúrà fún gbogbo ẹ̀yin customers ẹ̀yin fans àdúrà yẹn agbára rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálàmù wa ilẹ̀ nìkan.